Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, àṣeyín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá ńlá tí a rí gbà láti rí ọjọ́ ajé tí ó kẹ́yìn nínú oṣù keje, oṣù àṣepé. Agbẹ́yìnga Ọlọ́run aláàánú, olùdásí, aláàbò àti alátìlẹ́yìn wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí bíbélì rẹ. Àmú àkọ́sórí wa nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkẹta. Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkẹta. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ ìkẹta sí ìkẹfà. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ yá ère fún ara rẹ tàbí àwòrán kan tí ń bẹ lókè ọ̀run tàbí ti ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ti ohun kan tí ń bẹ ní inú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ọlọ́run owú ni mí o, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ láti ìran dí ìran kẹta àti ìkẹrin nínú àwọn tí ó kórìíra mi. Èmi a sì máa fi àánú hàn ẹgbẹẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi, tí wọ́n sì pa òfin mi mọ́. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòní wọ́n múnádóko gidigidi. Pẹ̀lú wọn, ó lè bá ènìyàn kan ní àgbáyé sọ̀rọ̀. Ládùúrú pé èyí jẹ́ ohun tó dára. O gbọ́dọ̀ kíyèsára rẹ láti má ṣe gbé lábẹ́ ìdarí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o. O kò gbọ́dọ̀ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ di kò ṣeé má ní tàbí má gbé nípa rẹ̀, nítorí Jésù ń sọ pé ènìyàn kò gbọ́dọ̀ wà láyé nípa àkàrà nìkan, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí ó ń ti ẹnu Ọlọ́run jáde. Ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 4. Bíbélì rẹ ni ohun tí o gbọ́dọ̀ sọ di kò ṣeé má ní kí o sì máa gbé nípa rẹ̀. Kì í ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o. Tí o kò bá kíyèsára, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lè rọ́pò bíbélì ọ̀rọ̀ Ọlọ́run kíákíá nínú ayé rẹ. Èyí sì jẹ́ ohun tó léwu púpọ̀, nítorí bíbélì sọ pé Ọlọ́run owú ni Ọlọ́run wa. Ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 14. Nígbà tí o bá jí ní òwúrọ̀, ǹjẹ́ o máa ń kọ́kọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí bíbélì rẹ bí? O lè sọ pé o mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti wo aago lórí rẹ̀, ṣùgbọ́n ní tòótọ́, ǹjẹ́ ò ń wo àwọn iṣẹ́ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí àwọn ẹsẹ̀ bíbélì kíkà rẹ nínú gbogbo ọjọ́ náà? Kí ni o ní ọkàn rẹ jù? Ohun tí o rí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ni tàbí ohun tí o kà nínú bíbélì rẹ? Ó yẹ kí o ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án àti ní òru, kì í ṣe lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára. Nítorí o bá fẹ́ bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú ọ̀rẹ́ rẹ. Nígbà tí o bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìjíròrò pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kí ni àwọn ohun tó máa ń lò tó máa ń mú lọ́kàn rẹ tí o fi máa ń bẹ̀rẹ̀? Àwòrán tó ń panilẹ́rìn ni tàbí ẹsẹ̀ bíbélì? Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 19 sọ pé kí a bá ara wa máa sọ̀rọ̀ nínú sáàmù àti ìwé orin, ṣùgbọ́n ọ̀pọ̀ kò ní irú ìfọ̀rọ̀wérọ̀ yìí mọ́. Gbogbo rẹ̀ jẹ́ nípa àbòsí, àwọn gbajúgbajà àti àwòrán apanilẹ́rìn. Ṣé o wá rí i pé ìdí wà fún ọ láti ronúpìwàdà tí ọkàn rẹ bá ti fà kúrò lọ́dọ̀ Ọlọ́run fún ìgbà pípẹ́ láì ṣe pé o mọ̀? Àsìkò ti tó láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run kí ọ̀rọ̀ Ọlọ́run sì di kò ṣeé má ní. Àsìkò ti tó láti bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ àti ní àṣálẹ́ lójoojúmọ́.
tí ọkàn rẹ bá ti fà kúrò lọ́dọ̀ Ọlọ́run láti mú ọkàn rẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ìwọ yóò ní láti ṣe àmúlò ìkóra ẹni ní ìjánu tó pọ̀ o. O gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ akin kí o sì má yẹ̀ kúrò lórí wọn mọ́ o. Fún àpẹẹrẹ, pinnu láti máa fi iná sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ní ibi tí ó jìnnà sí ọ, kí o fi Bíbélì sí ìtòsí ìrọ̀rí rẹ nígbà tí o bá fẹ́ sùn. Lọ́nà yìí, ìwọ yóò kà á kí o tó sùn, ìwọ yóò sì tún gbé e nígbà tí o bá jí. O lè ní láti mú àwọn iṣẹ́ kan kúrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ èyí tó ti di bárakú fún ọ. Àkókò tó ń lò lórí wọn ó ṣe é múlò fún àwọn nǹkan mìíràn tí ó ṣe kókó nínú bíi àdúrà àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Kókó ọ̀rọ̀: má ṣe jẹ́ kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí ó di irinṣẹ́ èṣù láti ṣe lòdì sí ìgbé ayé rẹ nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Olúwa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi má jẹ́ kó di irinṣẹ́ fún èṣù láti lò mí. Má sì jẹ́ kó yí ọkàn mi padà kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣàánú fún mi. Jẹ́ kí n lè máa kọ́ nípa rẹ̀, kí n máa gbàdúrà, kí n sì máa gba àwẹ̀, kí n sì máa kà nípa ọ̀rọ̀ rẹ ní gbogbo ìgbà. Olúwa, fún wa ní oore ọ̀fẹ́ yìí. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kẹ máa like, káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó wà pẹ̀lú wa. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.